Oriyomi Hamzat is better than Muhammad. Yes, 100%. Èmi ṣe gbẹ́ẹ̀rẹ̀ èmi àti bàbá ẹ̀ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi ṣe gbẹ́ èmi àti bàbá ẹ̀ lẹ́gbẹ́. wọ́n bọ̀wọ̀ fáwọn tó pè mí tó bá mi sọ̀rọ̀ tó pè mí tó ní kí gbàgbé ẹ̀ Ibnoso Labeeb máa yẹ báyìí tó bí ẹ lèmi àti ẹlẹgbẹ́ bàbá ẹ tó o bá ń làkàyè máa kọ ẹ nítorí mo ti ń wọlé bọ̀ nù díẹ̀díẹ̀ mo ń wọlé bọ̀ lẹ́nu ó mọ̀ pé o láṣà wàá rí àwọn tó bá ẹ sọ̀rọ̀ wọ́n ń pẹ́ ẹ lẹ́ni ẹ filẹ̀ ẹ jẹ́ kó tẹ́ ó ti yá wàá rí ó ti yó tààrà bí òun wá bẹ́kùnbẹ́kùn ó ti yá. ọmọ Akonbi Oloba àbí kí náà ń pè ọmọ Ṣakí yẹn yẹn kọ́ sọ fún ẹ náà ni pé kò sí èébú tó tún fẹ́ bú mọ́ gbogbo èébú tó wá ní tó fẹ́ bú àwa rédí rẹ̀ ara tiwa náà gbé èébú ànábì tó fẹ́ máa wá ẹnu òfò rẹ sí òun ló mú mi jáde sí ẹ mi ìdẹ̀ jáde sí ẹ gan Chief Sunday Igboho náà sẹ́ndì fídíò sí mi Chief Sunday Igboho náà sẹ́ndì fídíò sí mi gẹ́gẹ́ bí èèyàn tí wọ́n ní láàrin àwa mùsùlùmí gbà tí mo rí fídíò yẹn inú mi bàjẹ́ ó dẹ̀ bí mi nú ọmọ tó ṣe fídíò yẹn mo kàn mọ́ lórí kílókọ̀ rẹ ní TikTok ni mi ò rí mi ì sì ní nọ́mbà rẹ̀ wọ́n dẹ̀ ti gbéṣẹ́ fún mi pé ọmọ yìí kí n wo tí so sáwọn kí ló bẹ́lẹ̀ yìí dé òun la wá ọmọ yẹn kàn gbogbo àwọn tí mo mọ̀ kán lè mọ̀ ni mo wá pè mo nídìí ọmọ yìí ó dẹ̀ pè mí mo bá wí kí ló bá tó fi ṣe ló wá ń ṣàlàyé fún mi pé mo ń sọ fún ẹni kó lè mọ fẹjọ́ ẹ̀sẹ̀ nìkan ó dẹ̀ ń feel important fẹjọ́ ta ní sùn gangan ìsináṣẹ́ àfẹjọ́ rẹ̀ sùn tó ti sọ gbogbo inú rẹ̀ tán ó mọ ẹni tó ti wí sí mi ni kò sí fídíò rẹ̀ kan tí o ṣe tí mi ò ní lọ́wọ́ adé ń kọ́ déètì tó fi ń ṣe kalẹ̀ gbogbo déètì tó ń ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ́mbásì mo sẹ́ndì gbogbo fídíò rẹ̀ sí wọn àyàká àwọn náà pé ẹni gbogbo adúlé lè mọ̀ náà àmọ́ ní gbogbo ẹ̀ lọ́wọ́ torí mi ò ṣẹ́ mi ò rù ẹ́ ok òun feel important ó sọ pé àwọn tí wọ́n fẹjọ́ rẹ̀ sùn àfi ẹjọ́ rẹ̀ sọ nìkan kan Chief Sunday Igboho náà sẹ́ndì fídíò sí mi tó fẹ́ gbọ́ tó ń gbọ́ mi Chief Sunday Igboho náà sẹ́ndì fídíò sí mi pé kí n wo tó máa yí sọ láti fẹjọ́ rẹ̀ sùn mí mo dẹ̀ wá ọmọ yẹn kàn mo dẹ̀ bá wí pé kí ló dé ó ní wọ́n ń sàlàyé fún wa pé òun fi Chief Sunday Igboho wí ànábì Muhammad kó àwọn sọ kí wọ́n ṣe gbé ànábì so mo wá rí i pé ó gba ẹ̀sìn ta ni mo dẹ̀ bẹ̀ chief kó lè mọ̀mọ́ náà sọ pé àwọn ò tiẹ̀ mọ̀ ẹ́ rí gan ibi tọ́wọ́ rẹ ti wáyé nìyẹn ẹnì kankan fẹjọ́ rẹ ta ló fẹjọ́ rẹ sùn wọn ìwọ tó ti jákùn àti rẹ́dì rẹ èmi náà ti rẹ́dì rẹ báyìí ó yá kájọ bẹ̀rẹ̀ jẹ́kẹ́jọ bẹ̀rẹ̀ èmi ẹsẹ̀ gbẹ́ rẹ èmi àti bàbá ẹ̀ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi ẹsẹ̀ gbẹ́ èmi àti bàbá ẹ̀ lẹ́gbẹ́ bàbá tó bí ẹ gangan èmi àti ẹ lẹ́gbẹ́ bàbá ẹ̀ tó bí ẹ sọlọ lẹ́kọ̀ọ́ ni wàá kábùkù báwọn tó bí ẹ báwọ̀ rí sọ pé ó ti fẹnu kàn lọ́ni dáadáa ó sì nílùú but àwọn bọ̀wọ̀ ìlú yìí àdẹ̀bọ̀ àwọn tó wà ń bẹ̀ bọ̀ ó nílàkàyè ó pé lórí ìwọ ó kéré gan wàá rí ó ti yá báyìí ó ti yá ìwọ ní ọ̀rẹ́ dùn wọ́ bọ́wọ́ rí ó ti yá èmi ẹsẹ̀ gbẹ́ rẹ bàbá ẹ̀ èmi àti ẹlẹgbẹ́ bàbá tó bí ẹ̀ èmi àti ẹlẹgbẹ́ bàbá ẹ̀ èmi àti ẹlẹgbẹ́ àfi ẹjọ́ ẹ̀sùn Sunday Igboho lọ bí Sunday Igboho lérè àfẹjọ́ ẹ̀sùn o àwọn náà sẹ́ndì fídíò sí mi ò tiẹ̀ mọ̀ kó lè mọ̀ wọ́n rí táwọn ẹjọ́ ẹ̀sùn wọn kí ló kù táàtù sọ fún wọn pé o ṣe kí ló ti ṣe sẹ́yìn ó mọye ọ̀rọ̀ tẹ́ ẹ péjọ sọ sí mi ni tí mi ṣẹ̀yìn tí mi ròyìn tí mi bú yín tí mi ṣáyín tẹ́ ẹ ní ṣe program kí ló tún wá rí fún wọn sọ nǹkan tí sọ fún Sunday Igboho ṣe tó o ti ṣe gbé sẹ́yìn ó tẹ́ ẹ nílàkàyè ó sọ pé wọ́n fẹjọ́ ẹ̀sùn wọn bí àfi ẹjọ́ ẹ̀sùn kankan do your worst ó ti yẹ ṣe wọ́n ṣe kárí tó bá ti jáde fún ẹ padà wọ́n wá rí i pé lé àwọn tó bí ẹ wà kábùkù bá àwọn tó bí ẹ wà kábùkù bá wọn gan ọlọ́run
lọ́hùn sọ kí wọ́n ti wọ̀ lọ́rùn wá ń bì Ìlọrin yìí ó ti wọ́bẹ̀ tó ń bú wa ń bẹ̀ mo ń bẹ̀rù iyì tí mo ní lọ́dọ̀ àwọn tó ń gbé Ṣakí àtọ́ba Ṣakí àwọn náà ti ti rí báyìí nísìn a máa wọ ọbẹ̀ wá tààrà a máa wọ Ṣakí wá tààrà màá jálù wọn bẹ̀ gidigidi ó ti yẹ gbogbo tó ti wù ẹni kó ṣe wọ́n tó rẹni bí ẹ yìí tó ọ̀rẹ́ yẹn bí ẹni ẹ̀rù àbùkù àwọn èèyàn tó bí ọmọ báyìí pé tí má kàn yẹn lábùkù wọ́n mọ̀ kàn án tó bí mi lábùkù táwọn tó bí ẹ bá tó máa jẹ́ nǹkan ní ojú ẹ ó mọ̀ bẹ̀rù àti kan ẹni ẹlẹ́ni lábùkù torí pé wọ́n lọ bá àwọn tó bí wọn náà tó bá lọ́ọ̀dún làkàyè á fi tiwọn dọ́gba títí ẹ ó ti yẹ kí ló ti sọ kí ló ti pè mí láyé láì ṣẹ́ láì rò ẹ́ láì rò ẹ́ sọ́n tó ti pè mí láyé gbogbo fídíò wọn mo ní kí ló tún wá wí bí àṣà orin kan wọn ní àmú ẹ ló lè tán ohun wá wà wí ìgbà tí mo ní ọ̀rọ̀ bú ṣe àmú ọ ló lè tán ohun wá wà wí ìgbà tí mo ní ọ̀rọ̀ bú ṣe ó fẹ́ kọ́ bùkún bá Sunday Igboho ẹni tí ó mọ̀ ẹ́ rí wọ́n lọ fi wí ànábì oní kì í ṣẹgbẹ́ ànábì Muhammad síbù ti yọra rẹ̀ ń bẹ̀ pé owó òótọ́ ànábì o èèyàn lásán ni àwọn o àwọn ẹsẹ̀gbẹ́ ànábì o àwọn ẹsẹ̀sẹ̀jà ànábì o ẹni tó fẹ́ ṣe náà ni ó fẹ́ ká bùkún bá yẹn ẹni yóò sì rájà bùkún lọ́wọ́ ẹni gangan àdàtí bọ́bọ̀ yẹn wí o sì ní kó jáde kó dẹ̀ fídíò yẹn kó lọ dìlítẹ̀ kó sì jáde kó lọ bẹ̀ wọ́n ó dẹ̀ ti ṣe àwọn àfẹ́jọ́ ẹ̀sùn wọn o lọ bí wọn àwọn náà sẹ́ndì fídíò sí mi o àwọn náà sẹ́ndì fídíò sí mi àwọn náà jẹ́ kí n mọ̀ pé ẹ́mbásì mọ̀ ẹ́ rí ibi prógámù ẹ́mbásì ló wá ẹ́mbásì sì ní fámìlì tèmi ni ọmọ Ìlọrin ní ẹ́mbásì tí kò bá yí ẹ àfẹ́jọ́ rẹ̀ sùn wọ́n o àfẹ́jọ́ rẹ̀ sí Sunday Igboho ó ti yẹ wọ́n máa fílì mọ́tàntì o fẹ́jọ́ sùn ta ni ṣé tó wọ́n lọ́la kó ṣe afẹ́ gbọ́rọ̀ rẹ̀ dáadáa ẹ tún kọjọ bẹ́ẹ̀ ni fọlíádìwù nàdíyà sàrádìwù sàbáníyà èmi ò jàfẹ́sì kankan ẹ̀sìn kan ní ìjà fún láti jọ yìí peacemaker náà ni ayé mọ̀ wá sí tó bá wá di kí a bá yarí nísìn tó ìwọ ló fà á wọ́n yìí tó tẹ̀yìn yẹ yà nàbì wọ́n á ní Sunday Igboho ó tún jà nàbì gan lọ lọ́nà wo ní ọ̀nà wo so ọmọ yẹn dẹ̀ fún ẹ lẹ́sì ó kàn tẹ́ pé òun ti wá wú èsì yẹn jù ó wá bẹ̀rẹ̀ sí lọ ń ta sí bàbá fún bàbá ẹ tó bí lọ́mọ Sunday Igboho bí ọmọ yẹn lọ́mọ ni bí abilé kẹta ọmọ wọn òun ń dédé ọmọ yẹn ara ẹ̀sìn ẹ̀ta náà ni mo dẹ̀ bẹ sífù mo bẹ̀ wọ́n gan tímọ́ lèmi àti wọn mo bẹ̀ wọ́n gan wọ́n sì wọ́n láàyè àwọn èèyàn dá ọ̀rọ̀ yẹn fún mi mo dẹ̀ pọ́mọ yẹn wí mo ní ẹ̀yìn mẹ́rí bílẹ̀rẹ̀ mi ọmọ yẹn mi rírí èmi àti ìsọ̀rọ̀ rí mo pe ogun àwọn èèyàn nífẹ̀ẹ́ pé èso mẹ́wàá ká tó rí gẹ́ẹ̀tì fún mi di sígá yìí nọ́mbà rẹ̀ mo lè bá wí ó lè lọ tún mi ṣe àwọn àfẹ́jẹ́ sùn wọn o ṣe ń tó hàn kó lè ṣe ń tí apá rẹ̀ bá ká tó fẹ́ ṣe déédéé tó fẹ́ ṣe ń ó yá stáàtì ọ̀rọ̀ tí tó máa ń sọ fún yẹn tí ó fi mi ṣì náà lé àbíkílẹ̀ wíwùn sọ ká gbọ́ ó gbọ́ ọ̀rọ̀ rí àwọn tó bí ọ wàláì àyàrí ajá gbogbo dátà rẹ ń bẹ lọ́wọ́ mi àyàrí ajá wàá mọ̀ pé ẹ̀ láṣà ìwọ ó kéré gan yóò náà bí ẹ bàbá ẹ tó bí ẹ lèmi àti ẹlẹgbẹ́ bàbá ẹ tó o bá nílá káyì máa kọ ẹ sórí mo ti ń wọlé bọ̀ nù díẹ̀díẹ̀ mo ń wọlé bọ̀ lẹ́nu ó mọ̀ pé ó láṣà wàá rí àwọn tó bá ẹ sọ̀rọ̀ wọ́n ń pẹ́ ẹ lẹ́ni ẹ filẹ̀ ẹ jẹ́ kó tẹ́ ó ti yá wàá rí ó ti yó tán àbí òun wá bẹ́kùnbẹ́kùn ó ti yá. Ogun Akonbi Oloba yẹn àwọn tó lè bí ẹ ní Ṣakí wọ́n dẹ̀ ń rí ẹ báyìí tó ń ṣẹ̀ sí báyìí wọn ò lè fà ẹ́ lórúkọ kó fẹ́ ṣẹ̀ṣẹ̀ ṣe. ọ̀rọ̀ máa sọ̀kò ọ̀rọ̀ léyìí tí mo mú dání máa sọ Labeeb Lagbaji, this message is for you. Normal kò yẹ kí n sọ̀rọ̀ but I just want to reply you with reason because ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti pè mí tó jólúmọ̀ tó jáwọn èèyàn táwọn èèyàn mọ̀ all over the world tó ti pè mí lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ kò yẹ kí n fún ẹ lẹ́sìn but I have to do this with reason
you know. Labeeb Lagbaji o tó mi gbé sáré ọ̀rọ̀ kí n dùn èmi èébú náà fi wo àwa dàgbà lọ béèrè mi nínú ìlú tán ti bí mi lọ́mọ agboolé Yorùbá náà bí èmi sí ibẹ̀ ni mo dàgbà sí èébú náà fi wo àwa dàgbà kò sí èébú tó fẹ́ bú mi tó fẹ́ dùn mí èébú òkì àwọn ìyá wájú kó yé wa pé èébú òkì hàn lára èèyàn bẹ́ẹ̀ Labeeb Akonbi Oloba máa bu ẹ wàá máa rìn lọ wàá ò pé aṣọ yàmọ ẹ lọ́rùn ni I swear with Elédùmarè kí ló ń ṣe ẹ́ àwa ò sí níbi kó bàjẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ló jọ wá lójú tó ń gbọ́ ìgbà tó mọ̀ pé ó máa ṣe mẹ́sẹ̀gì fún mi kí ló lọ pé olóyè Sunday Igboho fún ìgbà tó mọ̀ pé ó máa ṣe mẹ́sẹ̀gì ó máa bú mi ó máa sọ̀rọ̀ sáwọn tó ní mí ọjọ́ tèmi ti ń sọ̀rọ̀ Labeeb Lagbaji tí mo ti dárúkọ ìyá àti bàbá tó bí ẹ lọ́mọ rí first time tó ṣe tẹ́lọ̀ jíta lọ́lọ́run gbé nílùú Ìlọrin bóyá ṣe mẹ́sẹ̀gì náà nìyẹn tó ń ṣépè fún mi pẹ̀lú àwọn ìyàwó mi now ó tún pe ọ̀tá mi lólórí burúkú Labeeb ṣé mi ti ṣépè fún ẹ rí ṣé mo ti ṣépè fún ẹ rí you are my brotherhood but you are not deserve respect but in the name pé ẹ ti fi ẹ̀sìn Islam yẹn ti fi kó àwọn èèyàn lẹ́rú ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ní ojú kò fi ríran mọ́ kí ni Islam mú wálé ayé wa. Ọlọ́ba yìí ẹ pèsè kíyèsí fa dúdú rẹ̀ ńláta jù tó bá kó fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́ náà ni nígbà tó rí pé ọmọ tọ̀hún ó ní star nígbà tó ṣe gba àwọn nǹkan tó ṣe wọn náà sáà ń wá star tipátipá ó rẹ̀ ti rí star nísìnyí àbí ó ti dá ṣáà dórí burúkú rẹ̀ sí. ṣe ẹrú káàkiri all over the world sáwọn ọmọ táwa náà ń bí kọ́ ọmọ gba mẹrìntẹ́nàsì wà lóyìnbó ni ọkọ máa gba Sahara Desert wà lóyìnbó ṣíkọ tẹ́ ń bẹ lọ́hùn fúnlẹ̀ Yorùbá nìyẹn ẹ wo ohun tẹ́ sọ ilẹ̀ Yorùbá mọ́ dààmú wa lọ́wọ́ because of religion Islam ọmọ ìyá ni wa ọmọ ìyá ni wa Arabu ò fẹ́ wa now they don't want to see us why it even ṣerú ẹni tí ò fẹ́ yín what we can do to make to proud our nation kí la lè ṣe ta lè fi gbèlú wa lárugẹ ṣiṣẹ́ làwọn òbí tó bí wa ṣiṣẹ́ làwọn ìyá tó ṣe wá sáyé gbà táwa kéré àwọn òbí wa àwọn grandfather wọ́n ń ṣiṣẹ́ ní káràkátà ni wọ́n anybody ti dọ̀lẹ́ kí la fi ń support ìjọba nothing kí la fi ń support ìjọba we are complaining that Nigeria is no good how many of us working in Nigeria and pay tax for the governor how many of us ẹ wá fi ẹ̀sìn ẹ fi sọ wá dìdàkudà nínú ìlú everyday náà ń gbà àwọn èèyàn wá láti wá tọrọ owó fún lórí mídíà sí kò tá fẹ́ máa ṣe nìyẹn wọ́n ti sọ ìran Yorùbá di ìran tó ní ojú tí ò dẹ̀ fi ríran mọ́ àwọn Fúlàní ń pa wá in anywhere in Yorùbá land lẹ́ni yìí today is 2 October 2024 wọ́n sì ń pààyàn báyìí síbí ìjẹta náà sì pa olórí ọ̀dọ́ kan Balógun àbí akọgun kan nílẹ̀ Yorùbá náà ni àwọn Fúlàní náà pa wọ́n kí ló dé ẹ̀dẹ̀ ń fi ẹ̀sìn ẹbí kó ìran Yorùbá lẹ́rú wọ́n dẹ̀ fẹ́ pa ìran tiwa run ẹ̀yìn kan náà wá jókòó sí di ìbàjẹ́ Labeeb Lagbaji mo ò fẹ́ mo bọ̀wọ̀ fún àwọn tó pè mí tó bá mi sọ̀rọ̀ torí tí bá ní kí n jáde fún ẹ tó Labeeb máa sọ ọ̀rọ̀ sí ẹ wàá máa rìn lọ ní títì wàá sọ bí aṣọ ìyàmú ẹ lọ́rùn ni iṣẹ́ kí ló ń ṣe whose work are you doing Allah send you to work for him go and learn work go and do better work ó sọ fún mi pé èmi fọdún méjì ju ọmọ tiẹ̀ lọ ìwọ náà fọdún mẹ́ta jù mí lọ +1 ọdún mẹ́ta ni ìwọ náà fi jù mí lọ what are you saying ó pariwo ó sọ̀rọ̀ bí what is wrong with you guys kì í same ni you guys know the same ẹ lọ ṣiṣẹ́ now I just close for work mo ṣe parí iṣẹ́ mò ń lọ lé ni ẹ wá sọ Islamic ẹ sọ di iṣẹ́ sáwọn Àràbù tó gbẹ́sìn wá báyìí sọ kì í ṣiṣẹ́ ni èmi lẹ́fẹ̀ẹ́ halẹ̀ mọ́ but mo kàn ń bọ̀wọ̀ fáwọn tó pè mí tó bá mi sọ̀rọ̀ tó pè mí tó ní kí gbàgbé ẹ̀ if no so Labeeb máa yẹ̀yẹ́ ẹ̀ wo ò ní jẹ́ kankan mọ́ who are you ta ni ẹ ń kó agbára kí wosù ká sórí kó ìran yín lẹ́rú fún Saudi ẹ̀ ń ṣiṣẹ́ àlá tálàlá gbéṣẹ́ fún sálà ní kẹ́ máa ṣiṣẹ́ ni Ànábì Muhammad ẹ̀ ń torí rẹ̀ balẹ̀ Yorùbá jẹ́ Ànábì gan ṣiṣẹ́ ó daran why you guys don't want to work ìtẹ̀síwájú Nàìjíríà ló jà wá lójú àgbéga Nàìjíríà ló jà wá lójú ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá àwọn èèyàn ń kàwé wọn ò ríṣẹ́ gbogbo àwọn àǹtí wa wọn dolóṣó káàkiri àgbáyé àwọn adájọ́kùnrin náà à ń ṣẹ́rú kiri all over the world technique wo la fẹ́ táwọn ìyá wa ò filẹ̀ táwọn bàbá wa ò filẹ̀ fún wa àwa ìmọ̀ sí àwọn practice àṣàlásà ìṣe oníṣe ẹni káwa máa sọ̀rọ̀ mọ́ Rasidi Olúwo tó sọ pé òun ò kì í ṣe ẹgbẹ́ Ọ̀rúnmìlà tí Ọbàtálá bá wà láyé òun á gbẹ́sẹ̀ lé Saheed Shittu Aláàfin Ọ̀yọ́ kúta láìkúra Saheed Shittu jáde náà ó láàfin Ọ̀yọ́ máa wọná
kò sẹ́ni tó rí yẹn náà kí làwa ti sọ ọdún mélòó làwa bẹ̀rẹ̀ wọ́n pe máa kan náà ní Mùránì Ẹlẹ́hà òun náà jáde ó ní ọmọ ọdún mélòó lògún ọmọ ọdún mélòó lọ Bàtálá kìíní kan ta ló sọ̀rọ̀ nínú yín tẹ́mi bá wá ń fi èèyàn wé Muhammadu yín kódà lọ́wọ́ yìí Oríyọmí Hamzat is better than Muhammad trust me Oríyọmí Hamzat is better than Muhammad yes nothing you guys can do tó bá deport mi nílò òyìnbó tí mo wà wọ́n deport mi wá padà wá sí ilé bàbá mi ni ilé bàbá mi ni wọ́n deport mi padà bọ̀ wá sáà nípa mi tó bá deport mi kúrò nílùú yìí mò ń padà bọ̀ sí Nàìjíríà ni that is my father's land what are you saying so ẹ fẹ́ mọ fi yẹn skẹ́ẹ̀dì èmi Àkànbí Ọlọ́ba èmi arógun yọ so mi ò fẹ́ sọ̀rọ̀ Labeeb Lagbaji mi ò fẹ́ fún ẹ lésì ọ̀rọ̀ tó sọ gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá ni mo gbọ́ tí bá ní kí n máa fún ẹ lésì máa kàn ṣe láìfù torí ẹ ni máa dẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ rẹ máa dẹ̀ máa fún ẹ lésì máa sọ ọ̀rọ̀ sí ọdẹ pé tó bá rìn lọ ní títí wá sí báyà aṣọ ti yamu ẹ lọ́rùn ni àwọn tó ń pọn yín lédò ọmọ pọ́ọ̀lù ẹni yín náà who are you guys ta ni yín who are you ẹ̀yin alápá má ṣiṣẹ́ ẹ̀ lóko ẹ̀ lódò ẹ̀yin sì bá bí alákiri àwọn ẹ̀ ń tọrọ jẹ ni I am oníṣẹ̀ṣe mo dẹ̀ ná owó mo nọra sórí ìṣẹ̀ṣe yes I am oníṣẹ̀ṣe and I'm proud to be oníṣẹ̀ṣe yes I'm adult mi ṣe under age tẹ́nìkan lè control don't come closer Labeeb Lagbaji ẹrù ọrùn tó bá tẹ́rì sí ọrùn awọ ẹ̀ Àkànbí Ọlọ́ba ló ń sọ̀rọ̀ lọ́ọ́ bèmèrè mi nílùú tó ti bí mi èmi ò ń ṣàfà mò ń ṣe teacher mò ń ṣe anything I'm a very very hard worker man ó ti yẹ ṣiṣẹ́ lèmi lọ́ọ́ bèrè rẹ́kọ̀dù mi nílùú mi tó bá tún wá kúrò nílùú lọ sí Èkó lọ sájà kó lọ bèrè rẹ́kọ̀dù tàwa kò mọ̀ pé kò ṣe pé bóyá torí gbára dé lóyìnbó làwọn èèyàn orúkọ àwa ti pẹ́ lọ bèrè wọ́n á sọ fún ẹ tó bá sọ̀rọ̀ ta lọ́lọ́run tẹ lọ jí gbé nìbàdàn ta ló mú ẹ Labeeb who are you ẹ̀yà kéwu tọrọ jẹ tẹ níṣẹ́ ojú òun tì yín ni you guys know the same tí bá jáde fún ẹ Labeeb Lagbaji wo ilé ayé máa sú ẹ Oríyọmí Hamzat is better than Muhammad yes 100%. Very dark man is better than Muhammad Oríyọmí Hamzat ń ṣe gudugudu méje fún wa nílẹ̀ Yorùbá yàyà mẹ́fà àìmọye ẹni tí àìsàn kékeré ò bá ti pa nílẹ̀ Yorùbá tí ò bá ṣe Oríyọmí Hamzat kí ni Muhammadu ṣe and I repeat this word tí bá rí ẹni tó lè sọ dáadáa márùn tí Muhammadu gbélé ayé rẹ̀ ṣe I promise the person 200,000 naira mi ò lówó lọ́wọ́ bẹ́ẹ̀ máa fún ní 200 tó dẹ̀ máa fún wa nínú àyà nínú Quran tó wà nínú àdìsí tó wà dáadáa márùn tí Muhammadu gbélé ayé rẹ̀ ṣe ẹ wá sọ fún wa just 5 good things that Muhammad did when he was alive come and prove it to us I will give you 200,000 naira it's not big money but it's a money also if I see anybody to prove that for me inside Quran or Hadith the 5 good things that Muhammad did when he was alive I will give the person 200,000 naira yes mi ò ní forúkọ ẹ sí mi dẹ̀ ní fi fọ́tò ẹ sí mi ní tap anything máa post video ìlélẹ́yìí Labeeb Lagbaji last one ni mo wá fún ẹ yìí mi dẹ̀ ní dárúkọ ẹ mọ́ bó ṣe wà yìí mi ní sọ̀rọ̀ anything nípa ẹ mọ́ mo láwọn tí mo lè sọ̀rọ̀ nípa wọn ṣé Suleiman Faruku kì í ṣàfáà ní ìjọ ni Suleiman Faruku ti jáde tó dámìsì àwọn babalá baba wa ìjọ ni Suleiman àgbàfáà ní onímọ̀ ni tí gbogbo ọmọ Yorùbá dẹ̀ gbà fún ìjọ ni Suleiman Faruku ti host the program tó ń bú ilẹ̀ Yorùbá ẹ wá ń balẹ̀ yóò ẹ sọ gbogbo wa dọ̀lẹ́ àwa wúlò fúnjọba Nàìjíríà ò da ni báwo ni Nàìjíríà sì fẹ́ da gbogbo wa àṣìṣe náà gbogbo ara ti fẹ́ di àfọ àfẹ́ di pastor we are not working tábà gba Yorùbá ní sọ sí gbogbo ara dáadáa táwọn àṣìbẹ̀ náà lélẹ̀ yìí wọ́n sọ fún mi pé Sunday Igboho ló kinní kan Sunday Igboho mọ̀ mí olóyè Sunday Igboho don't know me ìfẹ́ táwa ní sólóyè Sunday Igboho lójú ká máa yọ̀ mọ́ lóyè Sunday Igboho àná olórí aṣíwájú ti wà nílẹ̀ Yorùbá ni nothing can change it kódà kó lóye Sunday Igboho ní òun ọ̀tẹ̀fẹ́ mọ̀ mí gan he is number 1 for Yorùbá land right now whether you like it or not and we are proud of Sunday Igboho what are you saying ànábì tiwa ni májì kó gbọ́ ẹ̀ whatever àtúnlẹ̀ Sunday Igboho lè sọ fún ẹ Àkànbí Oloba gbọ́n kankan but mo kàn bọ̀wọ̀ fáwọn tó pè mí mo sọ̀rọ̀ yìí mo dúró ná ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́. ọmọ kan bẹnu ọmọ ìlú yín bẹ̀ yẹn tó wà ní Germany ló wà mùsùlùmí náà ni tẹ́tẹ́lẹ̀ ó ti sọ ẹ̀ di
olórí ibú òun ló mọ tó sọ̀rọ̀ ẹ̀dá ẹ pe àwọn òbí rẹ̀ ẹni kí wọ́n kìlọ̀ fún yóò kó àbùkù bá àwọn ọmọlúàbí tí wọ́n bí nítorí pé tíyẹn bá ń lẹ oko kó mọ̀ pé wọ́n lẹ oko sílé òun náà padà o bàbá wa ọ̀kẹ́rẹ́ ẹ̀mí yóò gùn fún ọlọ́run jẹ́ ká rí i pé ẹ pẹ́ ní orí ọlá ọlọ́run jẹ́ kí adé ó pẹ́ lórí yín kírùkẹ̀rẹ́ yín kó sì di òkínní wọ́n sì máa ń ṣàdúrà fáwọn ọba nù nílẹ̀ Yorùbá ẹ ké sí àwọn fámìlì ọmọ yẹn wọ́n ń pọ ọmọ yẹn ní Àkànbí Oloba àbí kí náà ń pè é nítorí pé ó ti dé Germany ó ti rí i pé ìgbádùn òpin ayé lòún wà yẹn kò rí nídìí pé máa tọ́ra tẹ́rù wọn tàfà ilá kà máa tọ́ra wákà pé ẹyẹ kan ò lè fò àbí yóò padà bà náà ni yóò máa bú àwọn táwọn Nàìjíríà pé ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ ẹ̀ lọ bọ́ sí kíní kan kẹ́ máa ṣiṣẹ́ ó ti rí rẹ̀ kóhun ti arrive nǹkan kékeré ní jòlòsì lójú Àkànbí Oloba àbí kí náà pé ọ̀kẹ́rẹ́ ọ̀fta kí ẹ ké sáwọn òbí rẹ̀ ẹnì kan kìlọ̀ fún nítorí pé bí ṣe ń fọwọ́ ra àbùkù yẹn sẹ́wọ̀n kí sáwọn yẹn bá bẹ̀rẹ̀ wọ́n máa lé oko wọnú lé wọn lọ òkò tó bá ti wọnú ìlú ó ti wọ̀lú wá bá yín bí kó máa fẹnu bà lọ́rin fẹnu sátà lọ́rin Ìlọrin ló dáràn rẹ̀ ìfiwá gba star lórí TikTok kábíyèsí ẹ̀mí yóò gùn èmi tí ń sọ̀rọ̀ yìí mo jẹ́ kan nú ọmọ yín o ọmọ yín lèmi náà orúkọ mi ni Labeeb Agbaji kábíyèsí ẹjọ́ ẹ bá wa rántí sáwọn òbí ọmọ yẹn ń mẹ́nubà lọ́rin púpọ̀ tí wọ́n bá dẹ̀ mẹ́nubà ìlú onílù sáwọn kí wọ́n mẹ́nubà lù rẹ̀ kábíyèsí ẹ̀mí yóò gùn fún wa ẹ dákun gbogbo ọmọ Ṣakí tí bá ń bẹ ní orí prógámù yìí ẹ bá mi jí sẹ́mu kábíyèsí wàláì ẹ̀mí mi lọ bẹ̀ mo fi Al-Qur'ani búra níjọ́ ni tí mo lọ sí tẹ́dẹ́ àbíkí pé mo ní ẹ̀mí pé mo fẹ́ ya palace láti ayé ọba Kìlání ọlọ́mọba kẹwọn ni mo ti dé palace gbẹ̀yìn níjọ́ tí a lọ sin wọn tí mo lọ sí wáàsí bẹ̀ mo ní lábẹ́ kí mo fẹ́ débẹ̀ tó mọ̀ kí ogun bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ yìí yóò máa fẹnu bá lọ́rin yóò máa bú ànábì yóò máa bú Ọlọ́run yóò máa bú Kùránì ẹ kẹsà àwọn tó bí gbogbo ọmọ Ṣakí ẹ bá ń kẹsà àwọn tó ẹbí kẹ ẹ lọ bá mi jí dábú kábíyèsí alágbára Ọlọ́run mo fẹ́ travel out tí mo ti dé màá lọ bá kábíyèsí fúnra mi ṣùgbọ́n mo ń sọ báyìí gẹ́gẹ́ bí ọmọ dáadáa níwájú bàbá ẹ̀ nítorí gbogbo ọba ní bàbá wa kò tó bẹ̀ láti rí yín fín wọn ò bí wa dáadé bẹ̀ ká rí yín fín nítorí pé nínú tí Islam kọ́ wa náà ni ìbọ̀wọ̀ fágbà kábíyèsí ọmọ yìí wọ́n ń pè ní Àkànbí Oloba ó ń gbé Germany mo mọ̀ pé ń kílẹ̀mù Ṣakí ìpẹ́ ìlú tóun ti wá nìyẹn kábíyèsí kò sí ọmọ ìlú kan tó lè ju ọba bẹ̀ lọ o ẹ bá wa ránṣẹ́ sáwọn òbí rẹ̀ kí wọ́n kìlọ̀ fún kábíyèsí torí pé tí ọ̀rọ̀ bá délẹ̀ tán ẹ rí mi wájú kò dẹ̀ ní dáa kẹ́ ẹ rí mi wájú pé abáyé náà ń bẹ náà tí ń lẹ́kọ̀ọ́ sínú ìlú yìí fún kí ni torí ẹ̀ ní mọ̀ pé ọmọ ọ̀sán ni ọmọ tí à ń wí tí kókó bá ìyá rẹ̀ kábíyèsí gbogbo tọ́lọ́run ṣe fún yín Ọlọ́run ní ó bàjẹ́ ẹ bá ránṣẹ́ sáwọn òbí rẹ̀ torí àwọn ò tí mẹ́nu bá Ṣakí rí